ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ó mà ti sọ̀rọ̀ lórí nǹkan tó ń fa ìjínigbé àti ìfẹ̀míṣòfò èyí táwọn olóyìnbó ń pè ní banditry ní nàìjíríà àti nǹkan tó fà á nípa bí àwọn bandits bó ṣe wá gbógun káàkiri orílẹ̀‐èdè nàìjíríà yìí. ẹ rántí pé lára ìṣòro tí nàìjíríà tó ń kojú láti ọdún díẹ̀ sẹ́yìn ní ìṣòro àwọn fúlàní ajínigbé àti apààyàn tíjọba fún lórúkọ bandits tó sì jẹ́ pé òbítíbitì ẹ̀mí iná ti fi ṣòfò yàtọ̀ sí òbítíbitì bílíọ̀nù náírà tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn ìjọba àti àwọn ẹbí àwọn tí wọ́n bá jí gbé. èyí kò dúró síbẹ̀ láti ẹni bó ṣe ń jẹ́ àwọn èèyàn gbé tí wọ́n ń gbowó ẹni wọ́n ń tú wọn sílẹ̀ ṣebí kò bá dára. ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń jí gbé tí wọ́n yóò gba òbítíbitì owó lọ́wọ́ àwọn èèyàn wọn ṣùgbọ́n lẹ́yìn owó náà wọn yóò tún pa àwọn tó jí gbé náà dànù. ní báyìí ọ̀pọ̀ èèyàn ló ń wò pé kí ni àṣírí àti ìdí tó wà lẹ́yìn àwọn báńdíìtì tí gbogbo ẹ̀fẹ̀ wá le koko láti ọdún díẹ̀ sẹ́yìn báyìí. ṣùgbọ́n olóyè olúṣẹ́gun ọbásanjọ́ mà ti tú àṣírí lórí àwọn báńdíìtì. ó ti sọ nǹkan tí ó ń fa àwọn wàhálà àwọn báńdíìtì. lásìkò tí olúṣẹ́gun ọbásanjọ́ tó ń sọ̀rọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́kẹsàn-án tó ní í ṣe lórí èrò ètò ọ̀gbìn àti nǹkan ìtẹ̀wé pẹ̀lú àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú okòwò èyí tí wọ́n pè ní 9th International Trade Exhibition and Conference on Agro-Food Plastics Printing and Packaging èyí tó wáyé ní ìlú Èkó lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ Tuesday ọ̀sẹ̀ yìí ti ṣe ọjọ́ 26 oṣù kẹta tá a wà yìí. ìní olóyè olúṣẹ́gun ọbásanjọ́ tó jẹ́ ọ̀kan lára àwọn àlejò pàtàkì ọjọ́ náà má sọ̀rọ̀ oníṣẹ́ rí orílẹ̀-èdè gbọ́dọ̀ padà sídìí ètò ọ̀gbìn òun bàbá fẹ́ rí bá ti ṣe. ó ní ọ̀rẹ́ òun kan tiẹ̀ pé òun níwèrè lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nítorí pé òun nífẹ̀ẹ́ ètò ọ̀gbìn kọjá sísọ. ó lé ọ̀rẹ́ òun náà sọ pé kí ni irú òun tiẹ̀ nífẹ̀ẹ́ ètò ọ̀gbìn sí àti pé kí ni irú òun tó ń wá nídìí iṣẹ́ àgbẹ̀. olúṣẹ́gun ọbásanjọ́ ní bí ẹnikẹ́ni bá fẹ́ mú òun nǹkan lè fi mú òun ní ọ̀rọ̀ àgbẹ̀ ìyẹn ètò ọ̀gbìn nítorí pé òun nífẹ̀ẹ́ kéèyàn máa ṣàgbẹ̀ kéèyàn máa dáko. ó wá ní ìjọba orílẹ̀-èdè yìí nǹkan tán ní láti mú ní pàtàkì láti kojú àwọn báńdíìtì àti láti ṣẹ́gun wọn ìní ètò ọ̀gbìn báyìí o. ó ní àìsíṣẹ́ àti àìrí nǹkan ṣe ni ló jẹ́ kí àwọn báńdíìtì ká gbógun. ó lé àṣírí tó wà lẹ́yìn báńdíìtì lòun ti tú yìí. ó ní bí ètò ọ̀gbìn tó bá ti dára táwọn ìjọba fi ọwọ́ gidi mú tí wọ́n sì ń fáwọn àgbẹ̀ ní ẹ̀yáwó tí kò ní ní wọn lára. ó ní bí oníkálukú bá ti ń ṣiṣẹ́ ó ní láìpẹ́ láì jìnnà òpin yóò dé bá báńdíìtì. ó ní àìní iṣẹ́ lọ́wọ́ àìkàwé àwọn báńdíìtì ní apá òkè ọ̀yà inú fa ìwà burúkú tí wọ́n ń wù kiri yìí. olóyè olúṣẹ́gun ọbásanjọ́ wá jẹ́ pé kò dé mọ̀ pé kíjọba wà gbọ́ ọ̀nà o tí iṣẹ́ àgbẹ̀ tí yóò tún fi jẹ́ nǹkan tí yóò wu àwọn ọ̀dọ́ láti máa ṣe nítorí tó ní ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ni ló jẹ́ pé iṣẹ́ ọ̀rẹ́ ló wù wọ́n láti ṣe ṣùgbọ́n tó ní bàbá ti lè jẹ́ kí iṣẹ́ ọ̀gbìn kó rọrùn yóò wù wọ́n láti máa ṣe tí wọ́n yóò sì máa wá láti ṣiṣẹ́ ọ̀gbìn èyí tí yóò jẹ́ kí oúnjẹ kó pọ̀ lórílẹ̀‐èdè yìí.